Blood of Jesus. Blood of Jesus. Avai. Idiota. He must tell Lapa. What does that lapa? He must tell Lapa. Sorry. Yes. Jọ́jọ́ kò ní. Jẹ́jẹ́jẹ́jẹ́ kò yẹ kẹ́ ẹ ọ́fà mi ní títí tẹ́lẹ̀ náà ni. Èyí ti ní sípò yìí. Kí ni ti ọ̀nà? Wait, ṣe no video. Àwọn náà ni. What's up with you? I thought I've explained to him what I needed. Ṣe ti gbọ́ bá wọn. Ẹ̀mọ̀ ojú. Wọ́n láwọn ti ṣàlàyé fún yín tẹ́lẹ̀. Tó yẹ ọ̀rọ̀ àní ọdún bá a sọ̀rọ̀, wọ́n jọ lọ. Rọ́ọ̀nù. Actually, I just got back from the States and my business has not been going well. So someone referred me to him. Wọ́n sọ pé business àwọn ò lọ déédéé pé ṣẹlẹ̀ báwọn mọ jó nǹkan papọ̀ tí yóò fi gbèrú sókè. Torí lẹ́yìn òun ló kéré sọ fún bẹ́ẹ̀. Pé tó kéré jù láyé nù, àbá ṣe àwọ̀rò ńlá kan. Àwọ̀rò là bá ṣe tó pé gbogbo ọjà rẹ̀ báyìí yìí tó kàn ná ní owó. Sọ̀rọ̀ mi ní ìyá. Ẹ jẹ́ ká ti ní 1.2 million. Wait, sorry. Ó ti pọ̀ jù. Pọ̀ tí bí ò bá lè san á dínkù mi ṣe kò gbà ní. Madam. My oga said he help you to do some time the market will be going small, but you must pay. Oh, is it about money? Money is not the problem. How much am I paying? Your money is 1 million. And that's not a problem. But nobody carry cash around these days. That is much. Wọ́n máa sọ wípé àwọn ò ní káàṣì pé ṣé káwọn lọ di BOS. Ẹ fún wọn pé ẹjẹ́ ìwé owó ní Jẹ́jẹ́ kí wọ́n mú wọn lọ. wọ́n mú lọ yóò yọ gbowó wá ní yóò yọ fún pé kó wá pé ìtumọ̀ bá pẹ̀lú rẹ̀ kalẹ̀ ilé tó bá ti kówó dé láti lè kí o lè tó kó mọ̀ lọ o. Madam, Baba said you will go outside. You will see where you can make your money. All right, no problem. Thank you very much. I'll be back in a bit. Ṣé a kò tí ì yọnu o. Wọ́n lọ́kẹ̀lẹ̀ ayé yín ti dá o. Wọ́n mi ò tẹ́yẹ. Orí rẹ̀ pé sẹ́yìn nítorí bí tí mo lọ òun mo dúró bẹ̀ ni ẹ̀mí mẹ̀kẹ́ ní kí n mọ̀ lọ bẹ̀ pé ìrírí aláàánú ńlá èmi fẹ́ wò pé kí n ṣe 200 million. 1 million tó lóun ó sàn ní. Yóò sàn. Bó wà ní owó tó fẹ́ jẹ́ báyìí. Mo lọ ọlọ́pàá rẹ̀ náà jẹ́ mo lọ. Èmi ló kàn wọ́n padà wá bà. Padà wá bí. Wọ́n gba kọ́kọ́ ti bá ṣèlérí náà. Jẹ́jẹ́ gbogbo nǹkan tí mo ṣe yìí látara ìṣèlú kọ̀ọ̀kan ní gbówó dé. Ó ti gbé dé ní. Ó ti gbówó dé ní. Ó jẹ́ tó gbówó dé ní ọmúra kankan láìsí pọ̀. Ẹ má wà láyé wọ́n bí nígbà tó bá bá mi tó bá ti mọ̀ pé. Sẹ́wọ̀n àbí kí n ṣe pèsè ọ̀nì yíwà ìjáde. Èyí ẹ̀ burú. Pẹ̀lẹ́ pẹ̀lú ìjọba yẹ kó wá mi kó wá gbowó lọ́wọ́ mi. Wọ́n lọ sí iṣẹ́ owó sí mi lọ́wọ́ ni. Ọmọ àlè lórí gbọ́kàn kíkí lọ́lẹ̀ náà ni o. Tá a mọ̀ bóyá èbó nǹkan náà nìsí. Bóyá ó jọra wọn àbí ò jọra wọn. Ní ìfẹ́ jù ìranù káàkiri. Lọ́lẹ̀ pè wá lọ́wọ́ àníyàn yín méjèèjì níbi gbé yín. Ọlọ́run yóò kọ̀rọ̀. Àtijọ́ ìbílẹ̀ ìdàgbé ìbílẹ̀. Ń bọ̀. Kí ló bá ṣe fún ọ? Kí ló bá ṣe fún ọ? Ọjà mi gbò. Yẹ. Àbáyé. Ọ̀há kí kọ́sítọ́mà wọn dákẹ́. Ṣé ọmọ tó ṣe? Kí ló ṣe wádìí ojú? Ṣé bí wọ́n gba kọ́sítọ́mà mi wọ́n tún wá nà mí. Jesus. Ìwé ìdìyàn. Blood of Jesus. Blood of Jesus. Àbáyé. Idiota. He must tell Lapa. What does that lapa? He must tell Lapa. Sorry. Yes. Tani. Madam, this is me. This is me. Thank you. You do not see. Go, but you can check. Sorry, I could not get the cash is too much. Mi ò bá sọ̀rọ̀. Kí ló kẹ́lẹ́ ìdán bá sọ̀rọ̀? Wọ́n tẹ́ ọ ní. Kí ló wí? Wọ́n sọ pé àwọn ò ní lówó ìgbà ní POS. 4 million kò lè ní ìgbà bò. Owó yẹn ti ṣe transfer. Mo ní ìgbà Ó yẹ tètè lọ gbé. Fún wọn lákàntì mi.
Access Bank gbọ́ owó pé. This one. Two. Okay, me 0. Yes. Okay. 0. Àkáǹtì mi. Ṣé fóònù mi ń bẹ nílé? Tó bá ti kí wọ́n mọ̀. You get it? If you don't get it, forget about it. Ọkọ mi ni. níbo ni lọ wait ya wait. Wá. ẹjọ́ ẹ̀ mọ́tò ọmọ. Hello. Ọmọ jẹ̀rí rè mọ́ kúrú mọ́. Tí mo fẹ́ sọ fún ni pé ìwọ fẹ́ yan ọmọ mi jẹ. Ìwọ pe ọmọ mi tí mo ránṣẹ́ ọ̀fẹ́ yàn jẹ. Ọlọ́run ò ní gbà fún ọ. Ẹlẹ́dàá mi ò ní ẹ gbà má fún ọ. jọ̀wọ́ lọ o 1 million nílò yìí o. Wọ́n ti ṣe àbò ti ṣe ni. Wọ́n ti ṣe. Ẹ fẹ́ rí wèrè. Wọ́n ti ṣe ẹ̀jẹ̀ fọmọ́lẹ̀. níbo ní ti. Àkáǹtì mi. Gan tíra láti. Are you playing? What type of playing is this? Àbí àkáǹtì wo ló pè fún wọn? mo ti rà láti. Àkáǹtì mi ni mo ní ó pè. Ó fi jẹ́ pé o lọ gà á láti. èèbó ló ṣe sí mi. Èbó fẹ́ wọ wèrè àti wọ́gán bẹ́ẹ̀ sínwín ó ń dà. Ó wọlé sí i. Àbáṣẹ́rì. ẹrù pọ̀ bẹ́ẹ̀. Èmi ní kí wọ́n pe àkáǹtì mi ọpẹ́ tiẹ̀. Ìbá àkáǹtì rẹ̀ ní ẹ ṣe sí. Calm down ọ̀rẹ́ mọ́ òfò lé mọ́ òfò àbáṣẹ́rì àpàdé lèkè ẹ̀sọ́ lèkè. Fóònù rẹ̀ ọjà wọ́n ní gbọ́ wá lèkè wọ́n mú fóònù wá. orí rẹ̀ ò dá. Bọ́lá máa ń jà sọmọ lèkè ó gbà ó. Sọmi la sọ ọ́ lẹ̀. orí rẹ̀ ò dá. Aṣọ ànábì lọ fẹ́ ya yìí. ẹ̀jẹ̀ ń dìrọ̀ mọ́. Kẹ́síọ́ ni bàbá dìrọ̀ bọ̀ tí ó wà bẹ́ẹ̀ ni. ó ti wọlé. Ọwọ́. sọrí bó ti wà yìí. á bẹ̀. Afá yìí ó dàpọ̀ ń bẹ́. Yáàsí lẹ́nu babaláwo. Ó ti yé mi. Ara àwọn wá sọ́nà lọ sínú ìsìlámù lọ jẹ́. Mùsùlùmí ni ó tẹ́lẹ̀ kọ́ ọ tó yàyàkuyà. Kọ́ ọ tó wá wọgbó àwọ̀ ọ̀rà ọ padà. Kàbà ní sètè bí etí pọnpọ́n. Níwò làkọ̀ bí ó di àǹkárá. Ó ń wò bí arúgbó alágbàáhùn. Ó dàbí pólíbàgì tí ń lò kù. Máa bọ̀. Ìyá yìí tí èsè pé bóyá kó ti torí. Bọ́lá ọ̀dọ́ ọ̀dá. Wà á. Tani. Èèyàn máa ń gbà fọlọ ni ẹ̀dá tó bá gbà fọlọ lọlọ gbà. Tó bá ti pòfin ọlọ́mọ ó ní ẹ má ṣe tí ọ̀dà àwọn náà má ṣe. Ṣé Ọlọ́run tó ní àlìjẹ́nà ń bẹ tó ní iná ń bẹ ṣé ọmọ rẹ̀ ni ó kò sí àlìjẹ́nà ni àbọ̀mọ rẹ̀ ni ó kò sí ní. Àwa náà ló ṣe é fún. Ẹ̀yin lẹ́ṣẹ̀ra yín ẹ̀ ní tẹ́ẹ̀bọ̀ lọ́n ṣe. Ẹ̀yin lẹ́ṣọ̀rẹ́ fúnra yín kò sí tí ẹ fẹ́ ṣe fọ́lọ̀. Èmi ni ẹ máa wò èmi ni ń bá yín sọ̀rọ̀ ojúkòrò kì í ṣe kí ni kì í pojúkòrò jẹ. Ẹ máa ṣe dáadáa sọ́mọ làkejì rẹ torí bó ti rí lò náà rí. Ṣe dáadáa sí onílé kejì rẹ torí bákan náà ni ọba ọ̀rọ̀ rẹ̀ dayọ̀ bọ́ rí mi ní aburú kan ò ní ṣe ọmọ. Ọlọ́run ó mú ọ. níbo ló ń lọ. Afá kan ni mò ń béèrè but bó ṣe júwe ọ̀nà kò fẹ́ yé mi mọ́. kí ni tí o fẹ́ ṣe gangan ni kò bẹ́ẹ̀ mi sọ. Wọ́n mọ̀ wá sàyín kì í ṣe nǹkan tó le náà mo fẹ́ kí wọ́n ṣe àwọn wá fi yí gbọ́ di yín wọ́n mọ̀ wá sàyín lọ́kọ̀ọ̀kan pé wọ́n tọ́ sálì jẹ́ náà pẹ̀lú ọwọ́ rẹ̀ wọ́n tọ́ sí náà. gbogbo iṣẹ́ táwa ń ṣe làwa ń ṣe àwọn èèkàn hàn fi gbogbo ara mọ́ là ń gbé hàn ni ní tá à ń ṣe jù sí àfáà ìmọ̀ hàn tún fún yàn. Yàsín kan bẹ tá a bá ṣá Yàsín yìí méje péré ni. Ẹ máa bá kéwú lọ. Tá a bá fọ̀ ohun tá a sì fi fọ̀ ẹrú sàlámù ibi ọmọ tó kàn wọ́n nísìnyí. Ẹ máa ń jà ṣá tá a bá fọ̀ tí à ń. Ẹ dákun má bínú orí Ọlọ́run nítorí mú mi padà ní pé bí mo ti sálámọ̀ tèmi kọjá gẹ́gẹ́ bí mùsùlùmí ìyá yìí wá dá sálámọ̀ tí ń já sí pé mùsùlùmí ni. Kí wàá ń tiẹ̀ ń bẹ̀. Ojú ó yẹ pé ọwọ́ ń fẹ̀ fún kí ló kàn ń bẹ́ ńgbà tí kíní máa ń ṣe ẹ́ tẹ́ ẹ máa ń bẹ́ jura yín lọ báyìí. Ńgbà tí èèyàn kọjá lọ báyìí tí mo ti bá sọ̀rọ̀ tá a ti gbọ́ sọ̀rọ̀ tí ó sì sọ pé ẹ̀yin ìwọ ló wá bọ̀ àbí kíní kan ọ̀wá ń tẹ́lẹ̀ àmọ́ ń bí jẹ́ mọ́tíláṣí àbí bẹ́ẹ̀ kọ́. Bàbá yìí ẹ ṣe sùúrù
ẹ bá fẹ́ ya wèrè ẹ wọ̀gbò ẹ̀dọ́ mi ṣe bí tẹ́tí mọ́ táìmọ̀ ṣe pẹ̀lú gangan ẹ̀yà yìí ṣe fún fílẹ̀ àwọn ọlọ́jọ́ ń gbàdúgbò mọ́ màá karambà níta àjọ ń gbé èmi ni irú rẹ̀ wá ń lé fún gbogbo lọ́ọ́ sọ ọjà èrè táwọn ọmọ ilé kéwú ni. agbádá yìí mọ̀ ń ga tí yàrá fẹ́ jẹ yìí. bàbá yìí ọwọ́ ọrù agbádá sí mi ọrù agbádá sí mi kí ló gbọ́ pé ń bá yàn tọrọ. agbádá tí mo wọ̀ yìí èsà agbádá lásán agbádá àwọn ẹni ọlọ́run ni bó o bá kọjá yìí ọlọ́run fi sáìsì kálukú lẹ̀ wọ́n máa wọ́n tí ọlọ́run fi sáìsì rẹ̀ lẹ̀ ọ̀ lè jẹ́ tán bó ti wà yìí fi ilẹ̀ ìyá yìí ẹ̀yin bẹ́ẹ̀ wá jẹ́ mùsùlùmí ìmọ̀ tó gbé yín dé yín o. ẹ dákun ẹ dúró torí elédùn rẹ ṣé bàbá yìí ṣé ẹ rí bẹ́ẹ̀ bá ń lọ bìkan ẹ máa ń lọ bẹ̀ lọ́rọ̀ bí yẹn nígbà tí yẹ ṣe alámọ̀ bó o bá ṣe alámọ̀ sí mi ní gbangba wọ́n dá ọ lóhùn tààrà ṣé yóò wá nídùmọ̀ sí pé ìdí ẹjọ́ ọ̀fẹ́ ṣe nẹ́bọ̀ wá ní. o ò lè dá lóhùn torí sálámà bá mùsùlùmí lọ ẹni tó mọ Ọlọ́run kì í ṣe wọ kéńté yìí. èmi kéńté bàbá yìí ìyá yìí sí ọnu mo ní lọ bó. mo ti ń béèrè pé mo lọ lọ o Ọlọ́run níjó kó sọ́wọ́ 419 o ẹlòmíì bó bá tó wá jẹ́ 419 ọ̀dà 4 million ẹlòmíì. àwọn sì lọ ń wò lójú nǹkan ọ̀tọ́ ra fún wọn lókun tọ́lọ́ lọ́gbọ́n gbé hàn yàn báyìí ni wọ́n ní kọ́ ọmọ fọ́ọ̀tì sọ̀rọ̀ ọ̀rá rẹ̀. sọ̀rọ̀ mi yé yín ìtẹ́mi àti ìjọ sọ̀rọ̀ yàsí mẹ́fà mú láyé àkọ́kọ́ sí i tá a bá ṣe tán ó pọ̀. yàsí lẹ́nu babaláwo ó ti yé mi ara àwọn wáṣọ́nà lọ sínú ìsìlámù lọ jẹ́ mùsùlùmí ni ó tẹ́lẹ̀ kọ́ ọ tó yàyàkuyà kọ́ ọ tó wá wọgbó àwọ̀ ọ̀rà ọ padà kàǹbà níṣètè bí etí pọnpọ́n níwò làkọ̀ bí òdì àǹkárá ó ń wò bí arúgbó alágbàáwò ó dàbí pólíbàgì tí ń lò kù máa bọ̀ ìyá yìí tí èsè pé bóyá kó ti torí tọ́lẹ̀ ọdún ọ̀dà wá. Tani. Ṣẹ̀yà pẹ̀lú. Sọ́ọ̀mà kọ́ ọ̀rẹ́ ló kẹ́yìn. Wà. Tó ti yọ lápá ni. Tó ti yọ lápá o. Ọyọ. Ọwọ́ rẹ̀ ló kẹ́yìn sí o. Ọlọ́wọ́n ṣàánú yín. Ilé smoke igbó. Bàbá jáde ibo ní mo lọ́ọ́ ti ṣàánú rẹ̀. Jọ́ọ̀ ni mo ti yọ lápá ni. Ta ló kọ́kọ́ fà? Ta ló fà? Ọwọ́ rẹ̀ kọ́ ló kẹ́yìn sí. Ta kọ́kọ́ fà? Ṣé kò já mọ́ ọ lọ́wọ́ báyìí? Alájà. Sápá rẹ̀ ti yọ. Ọyọ. Nǹkan mo yọ lápá. Ẹ wá sọ yìí sí mo ṣe báyìí. Gbangba lẹ́mọ̀ gbà mo sọ̀rọ̀ tí o mọ̀ sí tó dáa. Ìtẹ́lẹ̀ lẹ̀ sọ̀rọ̀ bọ́ ọ̀rẹ́ ló kẹ́yìn sí. Sọ mọ̀ pé ọwọ́ rẹ̀ ló kẹ́yìn sí. Ọlọ́wọ́ ọjọ́ ọmọ kò ti yọ lápá. Kábíyèsí máa forí adé yìí gbolẹ̀ o. Máa forí adé yìí gbolẹ̀ o. Ikú ẹ̀pẹ́ wà. Mo kíjú yín ni olóyè. Mo kíjú yín ni o. Sọ fún iye gbẹ́rẹ́ tẹ́ ṣe fún mi. Kábíyèsí. Èèyàn gbọ́dọ̀ nírú ẹ̀ báyìí kó máa jẹ́ every times a week. Tí ẹ máa finish. Ẹ̀yin gangan náà ń pè ní kẹ́tẹ́kẹ́tẹ́. It's not only kẹ́tẹ́kẹ́tẹ́, dámà machine burúkú ìrẹ́gùn òdẹ́rùn. Àfà. Check fóònù ẹ̀ náà. Check fóònù ẹ̀. Kábíyèsí kí lélẹ̀? Owó nìna 50 bay. 50 kí ni? 50 bay nìyẹn. Mo dáràn mo rògbò. Nǹkan tèmi àti ìjọ sọkọ lélẹ̀ náà. Ó dá mi mọ̀ lùkúlùkú àfilára fi. Ìgboro tí ò ṣe é yẹ̀ jẹ́ tí ò ṣe é kàn lóògùn. Ṣé ní táwọn àjọsọ lálẹ́ àná? Ẹ̀wọ̀n mi ò láìkì nǹkan tẹ́ ẹ ṣe o. Láti 200,000 ẹni 100k mo ní òkè kò sí wàhálà. Èwo wá ní 50,000. Orí adé ló pariwo mọ́ mẹ́yìn. Ẹ̀wọ̀n ẹgbàgbé orí adé yẹ̀yẹ̀ wò yẹn ẹ̀wọ̀n mi ò láìkẹ̀. Ó dá mi mọ̀ olóògbòjò pàgbó pé ọkùnrin ogun. Èmi tí màá dẹ̀ ìyá màá jọ ọmọ màá tún dẹ̀ ìyá ìyá mọ́. Màá tún jọ ọmọ ọmọ. Kábíyèsí mi ò láìkì nǹkan tó ń ṣe o. Disrespect. Olóyè báwo? Ìwọ náà ní tó ń ṣẹlẹ̀. Kábíyèsí kò jẹ́ ká mọ̀ bá gbogbo báyìí lọ́wọ́ yìí. Ẹ̀yin rẹ̀ níta gbangba yìí, ẹ̀yin odidi ọba ìlú, ẹ̀ẹ́dádé, ẹ̀ẹ́dẹ́fìlà, ẹ wá sí orílẹ̀ gbogbo lọ yín ní ṣẹ́gun yìí kábíyèsí Ó bàjẹ́, olóyè ẹ má bàjẹ́ kẹ̀, orí ẹ dàrú. Ó ṣe mú bíi kí eye drop. Ó kọ̀ kó iṣẹ́ nu bí irinṣẹ́ fọ́gá lásán wò nílàkà yìí. Ó kọ̀ dàgbà ogun bíi fẹ́ǹsì ẹlẹ́wọ̀n. Nọ́nsẹ̀nsì orí ibú wò lè yẹn mi lọ yẹ pé bàbá ẹ̀ kábíyèsí wo ló ń láàgùn lórí. Bẹ́ẹ̀ ṣe ń di yẹn ń ta èmi ń wí sí. Ó mọ̀ pé olówó gbúdọ̀ máa fàjọgbọ̀ 247. Ẹ̀mí wá pọ̀. Ìyẹn olówó tí ò bá fàjẹ̀ mọ́ olówó tó ní kò lówó rẹpẹtẹ ní. Tó o bá lówó rẹpẹtẹ wàá máa commit kiri ìlú ni. Ó wú ọmọ burúkú yìí. Alẹ́ àná driver ń gbé mi bọ̀. Sórí kìíní ibi tó dé nì. Ibi tí kìíní dé nì. Ó ga jù báyìí lọ.
Money, this is Mount Sobi in Ilorin now. You get it? Money what? This is Kilimanjaro. Ìgbà tó wá tún kọ àkẹ́yìn sí ẹ̀. Àfi bí ilẹ̀ ó fẹ́ lọ bí ìgbà tó yẹ pé wọ́n sọ̀kò talẹ̀ fún yàn ni. Tẹ́gbà. Ó tún wá ní kinní kan backside. Àwa wọlé ó ní kí n paná. Mo ní for what? Kí ni màá paná fún? Láì ṣe inú òkùnkùn láti fẹ́ máa ṣiṣẹ́ eré. Mo tanná ìgbà tó máa bọ́ ti bí. Láti bí kinní yẹn ṣe débi. Ó lọlẹ̀ ni. Tẹ̀yìn náà àṣẹ push up ní tòkè yẹn. Tẹ̀yìn yẹn náà bọ̀m̀bọ̀mù ló wọ̀. 419 tó wọlé àwọn draw ló máa gbàdà. Kábíyèsí ọlá àbọ̀ ọ̀la. Mo lá. Ọjà àbọ̀ òjẹ. Ayi mo jẹ. Òórùn àbọ̀ òórùn. Ayin mo run. Mo lá lílá. Mo jẹ jíjẹ. Bíbọ̀ wíwì sunsun mo tún roast ẹ̀ pẹ̀lú. Ọwọ́ méje ni kábíyèsí ṣe o. 7 rounds ni kábíyèsí lọ. Wọ́n wá láwọn ní fún mi ní 100k. Wàláì máa gba 100k mi máa fomi sọ̀rọ̀ lọ́wọ́. Kábíyèsí ẹ̀yin náà mọ̀ gbọ́ ìbúrò sọpẹ́ ẹ ní wọ́ọ̀bì àní nǹkan ga bí òkè Olúmọ tí nǹkan fúnra rẹ̀ ti fì tí tó rí nǹkan rẹ̀ wá délẹ̀ báyìí díṣẹ́ wá jẹ́ pé. Ibo lẹ́ lọ kábíyèsí. Kí ni? Awo ẹ̀yin yẹn ṣe mí bákan. Iṣẹ́ yìí náà ṣe pọ̀ ẹ̀gbọ́n tó lẹ̀ ṣe. Orí márùn-ún ni mo ti fẹ́ dúró òun ló gbé mi dé méje. Kábíyèsí. Ó ní ẹ̀ kíní kan cloud 7 òun ló gbé mi dórí méje náà. Ìjọba òwò náà sọ pé ọtí 7. Gbogbo dáàbò irú ilé ní kábíyèsí gbogbo ẹjọ́ tó dáadáa ẹjọ́ rọ̀ ní máa yé yín kábíyèsí tí wọn kò yẹ kí. Awo 419 ẹsẹ̀ tó wọlé àwọn draw ló máa gbá. Ìjẹ́ ìsọ̀ni fóònù náà gba yín. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Èèyàn tó lo push up tó lo ṣé n tó gbé wọlé ṣé n tó fi hàn mí níta tó ni mo rí lòun lé. Alábi tó ní mo sọ di orin kí ní bàbá mi. Kábíyèsí máa forí adé yín gbolẹ̀ o. Wọ́n bí ẹni. Máa forí adé yín gbolẹ̀ o. Ikú ẹ̀pẹ́ wà. Ìwọ wọ́n títú yín ni olóyè wọ́n títú yín ni o. Sọ fún iye gbẹ́rẹ́ tẹ ṣe fún mi. Tí n bá tẹ orí sí ẹ báyìí tí mo tẹ orí sí ẹ. Kò sí nǹkan tẹ́ máa ṣe kò sí nǹkan tẹ́ máa ṣe. Awo sórí jẹ́ sọ kíní kan fún ẹ bó ṣe wà yìí kí ni evidence ipe mo ṣe gbogbo tó ní mo ṣe yẹn. Mo ò tèmi tí mo sọ pé mo ṣe bẹ́ẹ̀ mo tún ní mi ṣe mọ́ kò sí evidence mi mo sọ bẹ́ẹ̀ fún wàá explain aṣọ ẹ lórí ẹgbẹ́. Àdìfálà gbogbo ilé ìta ìṣe dáa kí gàù nínú oko olóko yé mi wo dá sọ́ra o tá a bá lọ lè tẹsẹ̀ bọ́ tàkúté tí tàkúté ọlọ́fà bá mú wa lẹ́sẹ̀ kò sẹ́ni tí ó gbà wá o. Awo oko òkú tàkúté bò ṣé o ti gbàgbé ni lẹ́mi Àdìfálà èmi tí mo lóògùn tí mo sọmọ àjẹ́ kò tí ì rẹ́ ní bá mi rí awo mo tọ̀ sálà nǹkan kò ṣẹlẹ̀. ìjẹgbẹ́ Àdìfálà ìwọ lọ tọ̀ sálà gómi dé sọ fún ọ èmi ò lẹ́mi gbogbo wàhálà yìí ìtàlámọ̀ tó lóko nísì. Awo wọn bẹ̀rù kò sì mọ́ fòyà mo ti wádìí olóko kí n tó mọ wá bí awo àfáwábí ló ní bí. àfáwábí ló ní gbogbo kò yìí. ṣé o wá rí gbogbo kó tó rí tó tẹ̀rì yìí èmi mo rán àwọn ọmọ wa kan wá jẹbẹ̀rún torí lónìí tá a sì tún wá yìí á já nǹkan á di nǹkan lọlé á tún da nǹkan sóko rẹ̀ awo jà lọ. sọ́ọ̀rí lónìí pupa. Bójú mi ò bá máa tẹ̀ mí jà àfáwábí náà ń ta bíọ́bíọ́ nù. Ọ̀rí pápá ojú oko kópa lè nù. Ìgbà náà wá ń kọ́ àwọn ọmọ fúyà tó fẹ́ pé àfáwábí òun gan òun náà jáfọ́ lọ́run tó yẹ kó jẹ́ pàṣọ pupa ló máa fi pààlà sóko. Mọ̀jà aṣọ báwọn jẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Gbogbo ẹ̀ lájà. Jíbọ́dà. Wọ́n múra rẹ̀ wá ní àbànkọ́ àjà ká tó pa. Kò ṣe pé èmi náà ń wò pẹ̀lú rẹ̀ já yóò mọ̀ wípé ìròyìn àwọn kan wọnú oko lónìí mọ́ bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ́mọ́. Kí ló dé? Jíbọ́dà ṣé èsè pa mukuru ti jẹ́ ọ́? Àmúkùrù wo gbà mí. Àjíbọ́dà kí ló ti yọ? Ń ṣe mí bí òtútù ni. Ń ṣe mí bí òtútù ni. Bọ́ ṣáà rẹ̀ lẹ̀. Ẹ̀dúdú òmù. Àwa nǹkan ṣe sí ni. Ẹ̀yin tó láyé mo ṣe bà. Gbogbo ibi tí òtútù ti wọ́n látàgbàdà méje ayé àti tọ̀run mo ní ẹ bá ń kó lára rẹ̀ ìwọ̀n yìí. Awo òtútù yìí pọ̀ sí. Lóòótọ́. Mo dáná mo ti sọ fún ọ pé mo ní kọ́ ọmọ tí ìyá ká mọ̀ fi ọwọ́ kan sí níyì.
ẹ ló wà lóko mo sì sọ fún ọ àdìfálà ọjà náà mọ téèyàn bẹ́ẹ̀ ṣọjà mú ọ láti lé ní ọjà kọ tútù. What type of plane is Ìfálà ògèdè là yé kò là kankan àwọn mo padà. Báwo wéwé kí n dàbúrà. mọ̀ dáná ẹ ló wà lóko. Salamu alaikum o. Àfà ẹ̀yin ẹ dákun Bámu. lálejò. Àlejò ìrìn èèyàn pè mí láti ilé. Ayé lálejò tẹ́ rí ni náà la wá mí. Ẹ̀rí lẹ̀ ni àlejò ó kó ní ìkéde tilé. Mojú yìí rí. Afáwábí èmi náà ni wò mí dáadáa. Adífálà ọ̀kọ́lẹ̀ ògiri la. Èmi tí mo bá wọn ṣáwó olúwo ni. Adífálà. Ẹ̀wò ṣe ìrí fìlà rẹ̀ ẹ̀tún wò báyìí. Ẹ̀wò dáadáa ẹ̀wò bí ti máa ń ṣe fìlà ní ẹ̀rí ẹ̀wò báyìí. No. Ṣé àmọ́ra wa rí? Bàbá yìí kọ́ mọ́ dààmú ara rẹ̀ karambà nílé eléyìí tó dòkó yìí ní ìwọ̀ kan dandan yìí. Èmi ni wọ́n máa bá pò tó máa sọ fún pé ìwọ̀ kan ọmọ ṣe fìlẹ́gbẹ́ nígbà tí òbúkọ bá rí àwọ eré ọ̀dà wọ̀ kan lálàṣẹ. Wọ́n rí wọ́n ṣègbéraga sí mi o wọ́n ṣègbéraga sí mi. Ẹnu ẹ̀ lọ́wọ́ ẹ gbọ́ bàbá ẹ má bẹ̀ mí lẹ́bẹ̀ẹ́ kankan ẹ lọ lè gbẹ́ sáré ibi tí èkó sí ló wà. Kí ló dé? Kí má ṣe bó. Láti bó ti wà ní ti gbèdé owó agbára rẹ̀ náà ká ẹ dákun tẹ bá fẹ́ àjẹkù yìí. Agbára rẹ̀ yóò ká ṣùgbọ́n agbára rẹ̀ ká ńgbà tí ń fìtínà mi. Agbára rẹ̀ ká ńgbà tí ń bà náà wù mí. Tẹ́ ẹ bá mọ̀ tẹ́ sọ yìí gégùn fún kò fẹ́ dọ bọ́ọ̀sì fẹ́ méjì. Ṣé ẹ bá fẹ́ là á ṣe fún yín? Èyí tù ú. Bàbá yìí má bínú. Ṣé bá ṣe yín sórí ìjẹ́ sọ fún ọ ẹ̀sìn Ìsìlámù táwa gbé dání kan fa ìgbà dáradára. Ìsìlámù dínú wa dínú ńlá ẹ̀sìn Ọlọ́run ní Ọlọ́run sì gbà ọ ní ká máa fà láàfíà bára wa lò tí ẹ bá ṣe bẹ́ẹ̀ bá dán nǹkan àfáyẹ̀gẹ̀gẹ̀ lọ pè mí. Mo kéwú mo tún ké nǹkan mi. Ẹ wo ẹ bè lọ́wọ́ rẹ̀ ṣé n tí bá ní yóò ṣe yóò ṣe. Yóò ṣe ṣọwọ́ kò ní yóò ṣe. Gbogbo tí máa ní ṣe. Ẹ ń gbọ́ ṣé àwọn oníṣẹ́ bá ní yóò ṣe. Ìṣe afáwárí. Ọlọ́ ṣe kò sí wàhálà kankan n tá n bára wa kò láti gbọ́ yìí kò le ṣe tèmi wọn ò ṣe tiẹ̀ bọ́ bá ti gbà láti yí sí mùsùlùmí tó di mùsùlùmí tá a wí ọ sí ìsìlámù gangan tó ṣe àbọ̀ sí. Irọ́ ìṣe. Àwọn àfilẹ̀ ẹjọ́ kú bẹ́ẹ̀. Àfa tí ń bá fi bínú tí ń bí mi tí ń bá fi bínú yóò kú ìní okú bẹ́ẹ̀ o. This man. Ìmọ̀jọ́dì ni ó pè é tó bá ti lé mú káfà lọ èmi ò ní tí èèwù ọ̀sẹ̀ tí táyà fi yà o kó o ṣe dẹ́ni ọ̀tẹ́. Wo bí àwọn oko òkú ẹ̀sìn Ìsìlámù táfà yìí sọ yìí ẹ̀sìn àjòjì ni ẹ̀sìn àbáláyé tá a jogún lọ́dọ̀ bàbá wa òun lélẹ́yìí kí ni ìwọ náà fẹ́ fi. Ọjà wèrè ni lóyún kẹjà mú rẹ ni tó yẹ kí wọn máa tọrọ ọ̀rọ̀ burúkú tí àwa ń bẹ nínú awo gidi ni tèmi àti òmò pàwọ fẹẹkì ni wá ní ṣé o gidi pé gbogbo táwa ní lọ́wọ́ yìí tí ìyẹn burú ni ọjọ́ ti ń dá sí. Òbí síbẹ̀síbẹ̀ ni aṣáà rọwọ́ mú dẹ́nu. Àwọn ọmọdé dẹnu. Ó ti lọ bá mi. Àbá àdé ẹ dákun ẹ má bínú sẹ ẹ rí gbogbo ohun tó ń ṣe yọ ẹ àrò tí ń dá wàhálà lẹ ọrùn ẹlẹ́sẹ̀ méjì ni yóò dàṣẹ bá ń ṣàánú rẹ. ń gbọ́ wòbí look me in the eyes ṣó o ṣe àbó o ṣe are you gonna do or not. Afa it's not gonna work. Ọjì fẹ́ kú gífà. àbọ̀ sí ọjà Mo lóde sí. olóde sí. Ó ti kó owó mi fún aláwo ta ló kówó fún. Àwọn ni mo kó. Bàbá yìí o gbowó lọ rẹ̀ àbọ̀ o gbowó lọ rẹ̀. Ẹ̀yà yìí kì í tiẹ̀ tí bá gbowó lọ́wọ́ ṣé kò lẹ́bu ṣé òun náà lẹ́bu. Sẹ́ẹ̀bù rẹ̀. Ọlájẹ́ ò bàlẹ́. Ọ̀la kọ̀kọ́ o bísínẹ́sì tiẹ̀ lọ ṣe ìwọ kówó tèmi wá fi sà sí mi abẹ́ẹ̀kọ́ èmi àti ẹ á bọ̀ sórí ríǹgì nílé kéwú ẹgbàá lè kéwú lọ akínínú alẹ́ kéwú lọ. Ẹnìkan wà lórí ìgúngún ẹ fẹ́ jẹ mọ̀ ń bòlù ẹ fẹ́ jẹ mọ̀ ń bàbá
Salam. Fi sálámọ̀ lẹ̀. Fi sálámọ̀ lẹ̀. Bọ́ọ̀ bá sálámọ̀ náà ti lo wákàtí kan. Ilé ké kọ́ lọ wà. Ilé àwo níbí. Owó ṣàṣàṣàṣàṣà. Kí ló ń ṣá? Gbogbo nǹkan tí mo sọ fún yín lórí. Ó ṣe àti yẹ yín. Ó ti yé mi ṣèbí kí àfùnà tó lọ fẹ́ ṣe kí àfa rẹ̀ gbàgbé gbogbo tí. Wọ́n gbàgbé gbogbo owó tí ó tó nù ẹ̀tọ́ tó rí èmi ti mọ̀. Ìwàhálà kan tí kàn ń bẹ báyìí ni pé sọ́ni gbogbo ilé tó ń ṣe báyìí tó ń lọlẹ̀ àìṣe torí àpọ̀fọ̀ ni. Kò sí wàṣẹ ìbọn ọkọ̀ kan náà ni. Ọ̀rọ̀ ọkọ̀ kankan o àpọ̀fọ̀ ni ọ̀ṣùgbùrọ̀ kí ló ń bẹ́ o. Kékeré sí mọ̀ wò tó bá ti di ọlọ́fọ̀dé ni kí n ká lónìí. Ìjọba kí ló lè wàhálà ni o. Kò sí wàhálà. Ọlọ́run níbí lọ́ọ́ ti bá mi nà ọ́ fẹ́ ṣàtẹ́gùn ni tá a bá ti pa ọkọ̀ òun ẹ̀wọ́ àlàáfíà lè dà. Torí tí. Àlàáfíà lè ṣe ti yóò ni. Ìyẹn ló dáa ọmọ bú mi lèmi ni. Ọmọ owó tó bá wù ọkọ gbé sí i lọ gbọ́wọ́ àlàáfíà wa ọ̀n gbọ́wọ́ ìbí ìwọ lọ fẹ́ ṣiṣẹ́ ọmọ wa wí ọfẹ́ fẹ́ sí mi lójú. Sọ direction fún mi. Kọ sí báyìí ọkọ̀ síwájú ilé mi mo náwó. Kọ sí báyìí ìbá akọ́dá ayé. Wo dúró àti ìbẹ̀rẹ̀ báyìí nísìnyí òótọ́ ti fẹ́ẹ́ àìrọ̀ ọmọ ilé padà. Èmi náà ṣe mú ẹyẹ bọ̀ lápò. Ẹyẹ òṣìwò lọ mú bọ̀ lápò tá fún ọ lẹ́yẹ. Kálí ọmọ yẹn débi gbọ́n tí mo fẹ́ sọ fún ọ owó jóná o gbọ́n tí mo fẹ́ sọ fún ọ báyìí. Ìbá akọ́dá ayé ìbá ṣẹ̀dá ọ̀run àfáwàábì àgbà tó ní wàábì náà ni. Àfáwàábì gbogbo tí. mo gbọ́ òun lẹ̀ dá má bí ọ̀dà kọ̀ ebe tí pèmí náà ní gbọ́ tí mímí tẹ̀ ń péré náà rè sẹ́rí tọ́ba nà mí kùmọ̀ tí bá nà ń fọ́ tí ọwọ́ wí ni ọ̀fẹ́ bọ́ sí fún ọ ni kí ló kàn bàbá yìí má dá sí o níwọ̀ ọmọ àfa ọwọ́ amókọ̀ mi wálé aláwo. Irọ́ o wọ́n làwọn fẹ́ràn mi ṣe ni o. Yóò ṣe wá lò fẹ́ràn ṣẹ́ gbọ́ fẹ́ràn ṣẹ́. Ọkọ̀ dáná nígbà tí ìyàwó tá à ń ṣe nǹkan lọ́wọ́ bẹ́ẹ̀ ti máa ń fojú kókòkókò nù. Kí ló alátojú bọ̀ tiẹ̀ kí ló wádé bí kí ló kàn ọ́ bí kí ló ń wá káàkiri. Sọ́dọ̀ ogun tó bá wù ọ́ ní kò sọ ọmọ ọ̀sán ní kó bá yà rẹ̀ ètò kọ́ rẹ̀ mi. Sẹ́yìn lẹ bí mi ni. Sẹ́yìn kọ́ mo wá ń tọ́jú rẹ̀ èmi kọ́ àbọ̀ sí ọjà. Mo lóde sí. Olóde sí. Òde òsì ìgbádùn ló ní o ò ní ti tẹ̀sùbá yà á sí. Owó tí mo kó owó mi dà èmi ò gbogbo tó bá wù ọ́ ní kọ́ lọ owó mi dà. Owó àbí. Bàbá aláwo wọ́n ti ń béèrè owó. Owó wo? Owó tí mo fẹ́ fi ṣoògùn. Ẹ̀yin sọ̀tì wá fi ṣoògùn ni ṣé wọ́n ń béèrè owó ṣé kò ti ṣoògùn. Ó ti kó owó mi fún aláwo ta ló kówó fún. Àwọn ni mo kó. Bàbá yìí o gbowó lọ rẹ̀ àbọ̀ o gbowó lọ rẹ̀. Ẹ̀yà kì í tiẹ̀ tí bá gbowó lọ rẹ̀ ṣé kò lẹ́bu ṣé òun náà lẹ́bu. Sẹ́bù rẹ̀. Ọlájẹ́ ó bàlẹ́. Ọ̀la kọ̀kọ́ o bísínẹ́sì tiẹ̀ lọ ṣe ìwọ kówó tèmi wá fi sàásì mi abẹ́ẹ̀kọ́ èmi àti ẹ á bọ̀ sórí ríǹgì nílé kéwú ẹgbàá lè kéwú lọ àti nínú alẹ́ kéwú lọ. Owó ṣòfò. Rírì ọ̀dà. Owó ṣòfò bẹ́ẹ̀. Nonsense. Owó wo ló ṣòfò? Nítorí pé mo lé ọmọ lọ. Bàbá tó o bá fẹ́ wá wéèrè náà ọmọ ti lọ tèmi yé ọ tiẹ̀ sì yé mi wọ́n mọ̀ pé bísínẹ́sì ń lò ń ṣe ṣùgbọ́n bàbá fẹ́ ṣe bísínẹ́sì ọ̀fẹ́ fún yẹn lẹ́bù ọwọ́ atọ́ ṣúgà lé lọ́wọ́ èlò pálí ṣúgà tó ọgbà 50,000. tí ọlọ́run ti ṣe ń tọ́ ti lọ́mọ kú mi àtọ́ ẹ̀bù kọ́lọ̀ mọ́jọ ẹ̀bù àbí ṣúgà ọwọ́ wèrè ni ẹ̀bù wájú ta ni. tí ń gbà tí mo tọ́ nǹkan sọ́wọ́ ọmọ tí ẹ kọ́ ní kọ́ọ̀tì láti lè mú kọ́ la ọ̀nà ẹ̀bù ọ̀nà mọ́jèlè. èmi ọ̀tà mọ́jèlè bí ọba tẹ̀ wá gbá yẹn lójú ọgbà 50,000 lọ́wọ́ ọmọ 50,000 ọwọ́ ọ̀tá ṣúgà lé lọ́wọ́ wọ́n bí ìtọ́ ọba fẹ́ wàhálà ọ̀gẹ́tì mi rọra yọ 1,000 nínú 50,000 yẹn bẹ́ẹ̀ mi kó 49,000 tó kù kí n máa lọ. àná fún mi láì kẹ́sì máa wo mo ti kọ́kọ́ ṣe transfer 20K.
ọwọ́ ajé 70. 70. Bẹ́ẹ̀ni àti ọtí ẹ̀gọ́ lóòótọ́ ọmọ. Ọ̀sì ọmọ nà ọmọlẹ́kẹ́wù. No be juju be that. Lórí pé mo nà lọ́wọ́ ṣe mi pàrọ̀. Pàrọ̀ bò tẹ̀sùbá ni tẹ̀sùbá mo nà. Tẹ̀sùbá rẹ̀ bí ẹ̀dọ́dọ́ tó báyìí. Gbọ́nà sọ́ọ̀dùn ni. Yà á sí ọlọ́run gbọ́dọ̀ mi. Ìgbọ́ wonderful. Àfa bàbá wo ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin méjèèjì náà ní bẹ́ẹ̀ ẹjọ́ tán ẹ̀yin tó yẹ kẹ́ ẹ máa kó wa bá ṣe máa ṣe omi àlàáfíà ń lò ẹ̀yin náà lẹ tún wá ń dàrú ẹ dákun. Ẹ̀ṣẹ̀ rí kábíyèsí ẹ̀rí ewúrẹ́ mi ò lóhùn ò bá àgùntàn rẹ̀ ṣe àgùntàn rẹ̀ ní tẹnumọ́ pé ìyá òun ò bí dúdú. Ó ti tán bẹ́ẹ̀ mi ti sọ̀hún àfa àbí ibo ni ó ti tán bí mo ṣe sọ̀hún kò lè tán kèfèrí lélẹ́yìí kèntẹ́ lélẹ́yìí. Wo lẹ́lẹ́yìí ẹ̀ mọ́ pé mi kèntẹ́ o. Tí bá tí o kèntẹ́ lẹ́sìn. Yóò jẹ́ ọmọ ìṣẹ́fẹ́. Èmi ni ìyá ó jẹ́. Ètò yọ. Tí n bá lù ọ̀ kí ní tó bá ya wèrè ajẹ́pẹ́lẹ́ dàmọ́ rẹ̀ tẹ̀lé ọ̀yà. Tẹ́rí tó náà lè tó jẹ sá. Ẹ ti tó yé mi pé ìtàsẹ̀ ilẹ̀ bàbá mi pa báyìí. Kábíyèsí kò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ rí bá òun ṣé ìpè ń bẹ́ẹ̀ jù rẹ̀ lónìí. Mo jẹ́ kí nǹkan tẹ̀ tún pariwo wájú mi. Ẹ bá mi nu kábíyèsí. Ṣé ìtàsẹ̀ ilẹ̀ bàbá mi parí? Ó yá kí n tiẹ̀ mọ́ kó tán báyìí ẹ̀yin méje jùmọ́ ra yín. Yìí wọn lè ṣe sí kábíyèsí ó ti tán nù tèmi ó ti tán nù mí. Ṣé bọ́lá ní í ṣe ní ẹ máa ṣe nù? Ó ti tán kábíyèsí. Ṣé bí ṣẹ̀ṣẹ̀ ṣe sọ pé kíwọ náà máa ṣe nù? Wọ́n ní ẹ máa dá gbogbo ẹ̀rù. Kábíyèsí. Kò sí nígbà tẹ́ ẹ ti ní ìtàsẹ̀lẹ̀ bàbá mi pa ẹ jẹ́ ń lọ báwọn alálẹ̀ náà sọ fún wọn pé àwọn tí ó wà nù àbíkò ní. Kábíyèsí. Ẹ parí ẹ̀dùnmọ́ ra yín tẹ̀ bá mọ̀ kó ti tán pé mo pàṣẹ òun sì múlẹ̀. Ọlá yín lọ jẹ o. Tó bá yẹ pé mo pàṣẹ òun múlẹ̀. Ọlá tani jẹ. Ìtẹ́ ẹ̀ mọ̀ ní pé mo ti wò pé tí n bá parí ìjà yìí tó sì tán náà méjèèjì ó ní tí ìfìránṣẹ́ sí i. Ó ti tán nù tèmi. Ó tán nù tí. Kábíyèsí ti tán nù mí ẹ bá wulẹ̀ ìfìràn kẹrẹ jẹ́ wẹ́jẹ́ tó bá ní o. Ṣùgbọ́n lójú ọ̀rọ̀ ní ká má sọ ọ̀rọ̀ lórí ẹ má bọ́kùnrin sọ̀rọ̀ ẹ má bá a sọ̀rọ̀ kò ní dá gbogbo tí ń ṣẹlẹ̀ kó tó wá fòrò kan mo ti dì mọ́ wà láì ń dá àfikà. Tí mo ní ẹ tí mo parí náà lẹ tún bẹ̀rẹ̀. Ṣé ìgbọ́rọ̀ bùkún lẹ́gbẹ̀ẹ́ jẹ? Gbàtà ìbísẹ̀ ti rí báwọn. Ẹ jẹ́ mọ́ lọ́nu lé mi tẹ́ bá mọ̀ bẹ́ẹ̀ ni. Ìbí jẹ́ mi kan tí ìbá jẹ pé tí mo fi ara ṣe tí. Ní ìṣèbí gbà pé ń gbá díẹ̀ díẹ̀ èèyàn sọ fún mi pé kábíyèsí tí ó ti tán nù tèmi. Ó tán nù. Bí ó ti tán. Ó tán nù ní. Ó ti tán nù. Mú nǹkan tí mo fẹ́ fẹ́ ni wá gbà. Báwo ni? Wọ́n dùn ó gbà ni. Kò sí wàhálà mi lè máa lọ kẹ́ ẹ jáde fún káfẹ́ kan máa lọ kẹ́ ẹ kó ránṣẹ́ sí wa. Ẹ mọ kò ránṣẹ́ o kábíyèsí èmi ó dùn ó gbà sọ̀rọ̀ mi ni. Ẹ ràn wọ́n sí ẹ mọ jà. Ẹjọ́ ẹ mọ lọ. Ẹjọ́ mọ lọ kí n máa wò yí báyìí. Ẹjọ́ dó gba àtẹnujẹ náà kú ni kò ní jẹ́ ẹ̀jẹ̀ lé o.